Aláròyé máa wí o. Àwọn adigunjalè tó ṣọṣẹ́ ní Kwara gbẹ̀mí èèyàn méjì. Àwọn ọlọ́pàá sì ń wá àwọn adigunjalè tí wọ́n ṣọṣẹ́ lójú títì márosẹ̀ Rorẹ́ sí Àràdùn tó wà níjọba ìbílẹ̀ Rẹ́pọ̀dùn nípínlẹ̀ Kwara lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù kẹjọ ọdún yìí níbi tí wọ́n ti rán èèyàn méjì lọ sọ́run lásìkò ìkọlù náà. Agbègbè tí àwọn adigunjalè àtàwọn agbébọn ti ṣíjú lé wọn tí wọ́n fìgbà gbogbo dààmú àwọn èèyàn náà làwọn adigunjalè ti tún lọ kógun jà wọ́n lọ́jọ́ tọ́sídẹ̀ẹ́ ọ̀hún. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ṣe sọ nínú àtẹ̀jáde tí wọ́n fi síta, wọ́n láwọn ti bẹ̀rẹ̀ ìwádìí ìjìnlẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ tó mú ẹ̀mí àwọn èèyàn lọ, àwọn yóò sì fi mú àwọn aṣebi náà dánrin. Nínú àtẹ̀jáde tí SP Adétóhùn Èjìrè Adéyẹmí ti ṣe agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara fi síta ló ti ní èèyàn méjì làwọn ikọ̀ adigunjalè kan pa láàyè ọ̀tọ̀ọ̀tọ̀ lásìkò tí wọ́n ṣiṣẹ́ tó lòdì sófin yìí ní ìlú Rorẹ́ láti Àràdùn. Adétóhùn ní ọ̀kan nínú àwọn tí wọ́n pa ní ọkùnrin ọdẹ aṣọ́de ẹni 40 ọdún kan láti ìlú Rorẹ́ tí wọ́n yìnbọn pa níbi tó ti ń dènà àwọn agbébọn náà láti má ṣe jẹ́ kí wọ́n wọnú ilé lọ jà wọ́n lólè. Ẹnì kejì tóun jẹ́ awakọ̀ lọkùnrin ẹni ọdún 42 tóun ń wa ọkọ̀ tó fi ń kó nǹkan oko sínú ẹ̀ láti ojú ọ̀nà tó wá láti ìlú Ọ̀ra nípínlẹ̀ Ọ̀ṣun ló pàdé ikú òjijì náà. Ó ní nígbà tí wọ́n yìnbọn pa ọkùnrin onímọ́tò náà tó kú lójú ẹsẹ̀, ẹnìkan tí wọ́n tún wà nínú mọ́tò pẹ̀lú ẹ̀ farapa gidigidi ní tiẹ̀ ni. Alukoro ní iléeṣẹ́ ọlọ́pàá ń fìdí ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ àwọn adigunjalè tó ń gbẹ̀mí àwọn èèyàn múlẹ̀, èyí tó wáyé láago 6:30 ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù yìí lójúnà Rorẹ́ sí Àràdùn níjọba ìbílẹ̀ Rẹ́pọ̀dùn ní Kwara. Ńṣe làwọn adigunjalè ṣèkọlù sílé ọ̀gbẹ́ni Oyètóyàn Dáre, ọkùnrin oníṣòwò pàtàkì ní ìlú ọ̀hún, níbi tí wọ́n ti pa ọkùnrin ọdẹ tó ń ṣọ́ ìyẹn ọ̀gbẹ́ni Wálé Ajíbóyè ẹni 40 ọdún lásìkò tó ń dènà bí wọn kò ṣe ní ríbi wọlé ọ̀gá ẹ̀. Nínú ìròyìn tó farapẹ́ lèyí náà ni àwọn ikọ̀ adigunjalè yìí kan náà tó ti dènà de mọ́tò tó ń kó irè oko bọ̀ láti ìlú Ọ̀ra nípínlẹ̀ Ọ̀ṣun. Ọ̀gbẹ́ni Táyé Yébì ẹni ọdún 39 tó wa ọkọ̀ náà tí kò mọ̀ pé ìṣẹ̀lẹ̀ adigunjalè ń lọ lọ́wọ́ nígbà tí òun wa mọ́tò rẹ̀ kọjá níbẹ̀ ni wọ́n sì ti yìnbọn pa tí ẹnìkan tó wà nínú mọ́tò pẹ̀lú ẹ̀ sì farapa. Àwọn agbófinró ti sáré lọ síbẹ̀, wọ́n sì ti kó ọta ìbọn níbi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé tí wọ́n sì ti kó àwọn òkú náà lọ sí mọ́ṣúárì tí ìwádìí sì ń lọ lọ́wọ́. Kọmíṣánná ọlọ́pàá nípínlẹ̀ Kwara CP Adékìmí Òjó ti pàṣẹ pé kí ìwádìí tó jinlẹ̀ bẹ́ẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ náà, kí àwọn ọlọ́pàá pàtúrò tí wọ́n kiri agbègbè sì tẹra mọ́ ju ti àtẹ̀yìnwá lọ láti dènà irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ míì. Àwọn aráàlú ẹgbẹ́ àti ọgbà kẹ́gbàjarè síjọba ìpínlẹ̀ Kwara láti gbà wọ́n gẹ́gẹ́ bí àwọn ọ̀daràn ṣe ti fi agbègbè gúúsù ìpínlẹ̀ Kwara ṣe ilé wọn. Wọ́n ní ọ̀pọ̀ ló ti dahoro báyìí nítorí bí àwọn agbébọn ṣe fẹ́ pa wọ́n tán àti pé àwọn ọdẹ tí wọ́n ń ṣọ́ ìlú àti fìjìláńtẹ́ làwọn olubi ẹ̀dá náà ń fojú sùn tí wọ́n sì ń pa jù. Àwọn ọ̀dọ́ lábẹ́ ẹgbẹ́ oríṣiríṣi bíi ẹgbẹ́ ọ̀dọ́ Kwara Youth Development Organization, ẹgbẹ́ àwọn ọ̀dọ́ agbègbè gúúsù Kwara South Consultative Youth Forum, àwọn ẹgbẹ́ ọ̀dọ́ ilẹ̀ Ìgbómìnà Youth Assembly àtàwọn ẹgbẹ́ ọ̀dọ́ míì lágbègbè gúúsù ìpínlẹ̀ Kwara ni wọ́n ń ké síjọba láti bá wọn mójútó ètò ààbò agbègbè náà kí wọ́n tó tú ìlú mọ́ àwọn lórí tán. Monísọ́lá Sàká ló ṣàkójọpọ̀ ròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.